lórí ìmọ̀ràn tẹ́nìkan gba Lizzy Anjorin láti bá Ìyábọ̀ Òjó parí ìjà. Ẹ wá wo ohun àràmèrìírí tí Lizzy Anjorin ṣe. Ṣé ẹ ti gbọ́ ohun tí Ọdúnládé Adékọ́lá ṣe tó mú káwọn èèyàn dẹnu bò ó? Ẹ jókòó ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Kò jẹ́ tuntun wípé ìjà ńlá lọ láàrin gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa méjì, ìyẹn Ìyábọ̀ Òjó àti Lizzy Anjorin, tó sì jẹ́ pé èpè lóríṣiríṣi lọ́lọ́kan-ò-jọ̀kan ni Lizzy máa ń gbé Ìyábọ̀ Òjó ṣẹ́ láì yọ ti ọmọ rẹ̀ àtàwọn ọmọ rẹ̀ kúrò, tó yẹ pé àwọn náà má tún ń gbèpè. Èyí ló mú kárábìnrin kan dá lábàá wípé kí Lizzy Anjorin parí ìjà pẹ̀lú Ìyábọ̀ Òjó. Ẹ gbọ́ ohun tí Lizzy Anjorin sọ. Ìwọ tó sọ pé can you settle with Ìyábọ̀ Òjó, táyé bá ń jáyé tọ́run bá ń jí ọ̀run, gbogbo ọmọ tó jáde lára ẹ ló máa pàdé àgbákò kó tó jáde láyé. Ọ̀run á ba tiẹ̀ jẹ́, ayé á ba tiẹ̀ jẹ́, àwọn tó nílé ayé á ba ti tiẹ̀ jẹ́. Gbogbo ohun tó fayé ẹ kó jọ ló máa tán lójú ẹ̀mí ẹ̀. Ìwọ tó sọ pé can you settle with Ìyábọ̀ Òjó, orúkọ ẹ á bàjẹ́, orúkọ àwọn ọmọ ẹ á bàjẹ́, wàá rí wàhálà nílé ayé ẹ. Ìwọ tó sọ pé can you and Ìyábọ̀ Òjó, gbogbo bó bá ṣe ń le nílé ayé ò ní le bá. Gbogbo àwọn ọmọ ẹ wọ́n máa pàdé ìṣẹ̀dá bí Ìyábọ̀ Òjó nínú ìrìn àjò ayé wọn. Gbogbo ohun tí Ìyábọ̀ Òjó ṣe fún àwọn ọmọ mi, tó ṣe fún ọkọ mi, tó ṣe fún iṣẹ́ mi, tó ṣe fún gbogbo ohun tí mo fẹ́ràn jù láyé, tó ṣe fún ìyá àti bàbá mi, gbogbo ẹ̀ ló máa ṣẹlẹ̀ sí ẹ nílọ́pọ̀lọpọ̀. Ìyábọ̀ Òjó kì í báyàn jà náà. Ìyábọ̀ Òjó máa ń ba ayé èèyàn jẹ ni. Ṣé Ìyábọ̀ Òjó bá bàbá Ìjẹ̀ṣà jà ni? Ṣé Ìyábọ̀ Òjó bá Naira Marley jà ni? Ìwọ tó táìpù kìíní yẹn ò ní jẹ́ èèyàn. Ìyàtọ̀ wà láàrin kéèyàn méjì bára wọn jà, ìyàtọ̀ wà láàrin kéèyàn bà tèèyàn jẹ́. Ìyábọ̀ Òjó máa ń ba ayé èèyàn jẹ ni. Ìyábọ̀ Òjó, àwọn èèyàn bè, someone asked me today pé báwo lọ̀rọ̀ èmi àti Ìyábọ̀ Òjó ṣe bẹ̀rẹ̀. Mo ní báwo lọ̀rọ̀ Ìyábọ̀ Òjó àti Ìjẹ̀ṣà ṣe bẹ̀rẹ̀. Mo ní báwo lọ̀rọ̀ Ìyábọ̀ Òjó àti Naira Marley ṣe bẹ̀rẹ̀. Ẹni yẹn dákẹ́ lọ ni. Ẹni yẹn ó dákẹ́ lọ ni. Ẹni yẹn ò lè sọ nǹkan kan mọ́. Do you know how many innocent people tí Ìyábọ̀ Òjó ti destroy? Kémi bá ẹni tó lọ wú òkú ọmọ lọ́mọ, ẹni tó gbọ́mọ lọ́mọ travel, ó dẹ̀ lọ wú òkú ọmọ yóò abandon ẹ̀ sí mọ́ṣúárì lẹ́yìn tó fi gbowó tán. Ẹni tó lọ ń dààmú bàbá ọmọ lọ́mọ tó gbé travel tí ò sọ fún bàbá ẹ̀. Tí n bá ń ṣe show, tí n bá rí tẹ́ dárúkọ Ìyábọ̀ Òjó mi máa gégùn fún yín. Ẹ jẹ́ ra máa ṣe fàájì ni mo bá délé nì. Ẹ bá mi wá súyà aláta irú tànà, ẹ bá mi pè wọ́n tó ra máa fi jógẹ̀. Èèyàn ń ba tèèyàn jẹ́ nìkan bá parí ìjà nítorí pé ẹ jẹ́ èèyàn láyé, torí pé ẹ tí ì lákòjọ, torí pé ẹ níláárí, torí kò dá fún yín. Ọ̀pọ̀lọpọ̀ yín kẹ̀dẹ̀ ni wọ́n ṣẹ̀ gbé yín dé mọ́ṣúárì ni. Spirit yìí ló ń sá kiri lórí íńtánẹ́ẹ̀tì tó ń tà yìí. Ìyábọ̀ Òjó tó ń ba tèèyàn jẹ́, tó ń gba ransom. Ṣé Ìyábọ̀ Òjó máa ń bá àwọn èèyàn jà ni? She destroy people. O mọ mí ni pé èèyàn ń bá èèyàn jà ni. Èèyàn ń bá èèyàn jà, ìtumọ̀ ẹni pé èmi àti ẹjọ́ jà, a dẹ̀ decide àkíra wa mọ́, ìjà nìyẹn. Àbí èmi àti àjọ jà, à ń kíra wa bọ̀ àṣe dáadáa mọ́. Ẹ kó ra fata sírú àtàná yẹn náà, kó wá bá mi ra júùsì lèsì. Èèyàn tó máa lúgọ, tó máa lọ parọ́ fún àwọn èèyàn, kó wá máa bà tèèyàn jẹ́ láì ṣe nǹkan kan, láì ṣe láì rò ó. Á dẹ̀ mú ayé aláyá dẹ̀ bàjẹ́. Ìyá kan ló bí Naira Marley, bàbá kan ló bí Naira Marley. Ó ní iye orí tó ń jẹ lábẹ́ Naira Marley. Ẹ mọye ìṣẹ̀dá tí Ìyábọ̀ Òjó bá titi ẹ̀jẹ̀ tó wà lọ́ndà Naira Marley. Bí Ìjẹ̀ṣà ṣe wọ́ọ̀sì tó, àwọn kan wà tó jẹ́ pé tán bá rí Ìjẹ̀ṣà wọn ò lè jẹun. Ó mọ̀ pé Ìyábọ̀ Òjó dàbí ẹni tó pa ìyá ẹyẹ ni. Ó mọ iye ẹyẹ tó wà lórí ìtẹ́ tí wọn ní ìyá àti fò tó ń retí ìyá wọn.
àìmọye ìkà kan ti ṣe fún mi tí mo gbójú náà èyí olórí burúkú Dayọ̀ Amusa yẹn ọjọ́ tó ṣèkà fún mi ṣé mo jáde ṣé mo sọ ṣé mo búlì ẹ̀ ṣé mo rányàn sí ṣé mo lọ instigate àwọn èèyàn sí kí Ìyábọ̀ Òjó mú ẹ̀ṣẹ̀ kan tí Lizzy Anjorin tó ṣe fún kó mú wá bí Dayọ̀. láìpẹ́ yìí ní gbajúmọ̀ òṣèrébìnrin tíátà ilẹ̀ wa ìyẹn Fúnkẹ́ Akíndélé ṣe àfihàn eré rẹ̀ behind the scenes tó sì pe àwọn èèyàn jàǹkànjàǹkàn síbẹ̀ tí wọ́n sì jẹ́pẹ́ rẹ̀ tí wọ́n fi ìjókòó yẹ sí lára àwọn ní Ọdúnládé Adékọ́lá bọ́kùnrin náà ṣe yọ síbẹ̀ làwọn èèyàn ti ń dẹnu bò kò kí ń ṣe pé ó yàgbé sára tàbí aṣọ tó wọ̀ ya ohun tó ṣẹlẹ̀ nípa aṣọ tí ìpolówó fíìmù tí Ọdúnládé Adékọ́lá gbé lọ sí sínímà ìyẹn Olórí Ogun òun ni ó wọ̀ wá síbẹ̀ táwọn èèyàn sì pé kò yẹ kó rí bẹ́ẹ̀ kò yẹ kó jẹ́ irú òde bẹ́ẹ̀ ló yẹ kó wọ aṣọ bẹ́ẹ̀ wá àti pé ìmúra ti ẹnìkan ló yàtọ̀ láàrin àwọn èèyàn tó wà níbẹ̀